Sunday Igboho ìgbà náà ló wá ìgbà wo ló di alágbára ìgbà wo ló di alágbára òun sọ fún gbogbo àwọn ọmọ sọ lórí social media ìwọ nìkan ló jagun Mọdákẹ́kẹ́ òun pè ìbọn lókè èmi náà ò kéré náà Mọdákẹ́kẹ́ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí àwọn ò kéré Mọdákẹ́kẹ́ ìgbógun Mọdákẹ́kẹ́ yẹn gan ọmọ ọdún mélòó nìyẹn nígbà yẹn tó ń sọ pé òun pè ìbọn lókè àwọn bàbá wa tó wà ní. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ bá mi wo fọ́nrán yìí dáadáa gbogbo ohun tí ẹ bá rí sí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Sunday Igboho ìgbà náà ló wá ìgbà wo ló di alágbára ìgbà wo ló dá lágbára òun sọ fún gbogbo àwọn ọmọ sọ lórí social media ìwọ nìkan ló jagun Mọdákẹ́kẹ́ òun pè ìbọn lókè èmi náà ò kéré náà Mọdákẹ́kẹ́ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí àwọn ò kéré Mọdákẹ́kẹ́ ìgbógun Mọdákẹ́kẹ́ yẹn gan ọmọ ọdún mélòó nìyẹn nígbà yẹn tó ń sọ pé òun pè ìbọn lókè àwọn bàbá wa tó wà ní Alágbàgún ẹni tó bá jọ Mọdákẹ́kẹ́ Alágbàgún street tó ń pè ní Alágbàgún àwọn bàbá wa ló ní orúkọ ọba yẹn ló ń jẹ́ Alágbàgún àwọn bàbá yẹn gan wọn ò pè ìbọn lókè wọn ò pè ìbọn ní òkè níbo ni wọ́n ti rágbára tiẹ̀ tó sọ pé òun pè ìbọn ní òkè àwọn ẹ̀gbọ́n tiwa tó wà lókè Ẹ̀sọ́ ẹni tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ ẹ lọ sóde òkè Ẹ̀sọ́ làjà àwọn ẹ̀gbọ́n tiwa ni nígbà ayé wọn àwọn tán jagun Mọdákẹ́kẹ́ nìyẹn wọn ò pè ìbọn lókè àwọn ẹ̀gbọ́n tiwa agbékú ẹ tó bá jẹ́ Mọdákẹ́kẹ́ agbékú wọn ò pè ìbọn lókè ìwọ ọmọ àtọ̀rìn wá ń sọ pé òun pè ìbọn lókè ìwọ ló jagun Mọdákẹ́kẹ́ níbo ni wọ́n ti rágbára tiẹ̀ níbo ló ti rógùn tó ń lò tó sọ pé òun pè ìbọn lókè béèrè lọ́wọ́ ẹ pé kí nìkan tó lé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ kí nìkan tó gbé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ só dédé kúrò ní Mọdákẹ́kẹ́ ní sẹ́bí ọ̀kadà ló ń gùn ní Mọdákẹ́kẹ́ kí nìkan tó ṣe ní Mọdákẹ́kẹ́ tó gbé ẹ kúrò ní Mọdákẹ́kẹ́ ṣègbà tó ṣe pé wọ́n ń bá òkú èèyàn lẹ́gbẹ̀ẹ́ títì wọn ò ní rórí bẹ̀ mọ́ ẹ ti gé orí ẹ ti lọ tà nǹkan tó gbé ẹ kúrò nínú Mọdákẹ́kẹ́ nìyẹn Sunday Igboho ò nágbára bọ àwọn dìndìnrìn àwọn sùfáyò ọ̀rọ̀ social media ọ̀rọ̀ orí social media náà wọ́n máa tẹ̀lé ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ pé ibo ló ti jagun rí tó bá dáhùn hàn bọ́n lókè ibo ló ti hàn bọ́n lókè ibo ló ti ń pè bọ́n àwọn tó bá ń lọ lórí afẹ́fẹ́ wàá máa pè bọ́n Sunday Igboho ìgbà tó sọ pé òun pè ìbọn lókè nígbà tí wọ́n á ka ẹ mọ́lé kí ló tí ò pè ìbọn tó gba orí sílì tó bẹ́ẹ̀lẹ̀ tó gbàbẹ̀ lọ sí Benin Republic kí ló tó pè ìbọn ó kàn sẹ́mi àwọn èèyàn ló fò ó dùn mí gan fún àwọn tán pa nínú ilé ẹ̀ ó kàn sẹ́mi wọn ló fò àwọn dèdèrìn àwọn òpònú àwọn dèdèrìn àwọn tí ò mọ kankan àwọn yẹn ló ń tẹ̀lé ẹ̀ tó ẹ pé àwọn yẹn mọ̀ ẹ ni wọn ò ní tẹ̀lé ẹ̀ nínú gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ ní ìsìn ọmọ Mọdákẹ́kẹ́ mélòó ló wà nínú wọn torí gbogbo wọn ti mọ̀ pé lẹ́nu ní ẹ́ Mọdákẹ́kẹ́ lèmi tí mò ń sọ̀rọ̀ yìí torí mi ò rí pé o wà nínú ná 1 to 30 àwọn tó jagun Mọdákẹ́kẹ́ ò sí nínú wọn bí mo ṣe kéré mi ò lè sá fún ẹ Sunday tíjà bá jọ pawápọ̀ mi ò lè sá lọ kó sọ̀rọ̀ ẹ ò ń tanu ẹnu social media àwọn dìndìnrín àwọn sòfáyò àwọn yẹn náà ń tẹ̀lé ẹnu. Sunday ẹ̀yin dìndìnrín ẹ̀yin òpònú ó yẹ kẹ́ ti mọ̀ pé irọ́ ni Sunday ń pa Sunday tó lóun fẹ́ gba Yorùbá lẹ̀ Sunday tó wọ inú igbó ó wọnú igbó ìwọ warrior killer ẹ wọnú igbó àwọn Fúlàní àwọn ọmọ 19 years náà yẹn cartridge lásán náà yìí fún yín o tẹnibọdì kó tápìn lọ rẹpẹtẹ àwọn OPC ọmọ tó bá wọ OPC lónìí ní Mọdákẹ́kẹ́ tó bá wọ OPC lónìí ní Mọdákẹ́kẹ́ wọn ò gbọ́dọ̀ yín cartridge fún kí cartridge mu wọn ò tí yìn so fún yín o cartridge náà yìn fún yín o
èmi tí mo wá nídìí ilé ọdẹ gan tí mo wá nídìí ilé ọdẹ bí mo ṣe dúró mi ò gbọ́rọ̀ yẹn cartridge fún mi kí n sọ wípé bóyá wọ́n ń yìnbọn fún mi Sunday àwọn sùfáyò tó ń tẹ̀lé ẹ̀wọ̀n ò tí mọ̀ pé ẹlẹ́nu ni ẹ o ìjọ tó bá mọ̀ pé ẹlẹ́nu ni ẹ ìjọ ẹnu ó yẹ kán tẹ̀ ti mọ̀ báyìí nǹkan tó ṣẹlẹ̀ sí nínú gbótẹ́ wọlé ó yẹ kán ti mọ̀ pé rọ́nù ń pa fáwọn ìwọ tó ń pè bọ́n tó ń pè bọ́n tó wá ń lọ sórí afẹ́fẹ́ wàá sọ pé tó máa ń lọ nínú afẹ́fẹ́ wàá máa pè bọ́n wàá máa yẹ bọ́n lọ kàkàkàkàkà kí ló tó rí bọ́n pè wọ́n wá yẹ cartridge àwọn ọmọ 19 years lásán wọ́n yẹ cartridge fún yín ìbọn dẹ̀ mú yín ẹ̀ẹ́dẹ̀ ráwọn ọmọ yẹn mú ó ṣe mí láàánú gan o ó ṣe mí láàánú fún yín o ẹlẹ́nu ní ẹ Sunday o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má tanra yín o ẹ má gbọ́kànlé ẹni tí ò yẹ kí ẹ gbọ́kànlé o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fẹ̀mí àwọn èèyàn wa ẹ má jẹ́ ká fẹ̀mí wọn wéwu o Sunday kò ságbára kankan lọ́wọ́ kò lágbára tó lè sà fún ilẹ̀ Yorùbá o. ẹ̀rù ìjà ló ń bò ní tọ̀hún o májàsọ́lá ṣe gbá májàsọ́lá ò ṣe àwo mo ní tó lówe bá mòwe tí ò bá lè dáhùn o ẹ̀rù ìjà ló ń bò ní tọ̀hún yé o Ìgbòho ṣe gbá Ìgbòho ṣàgbọ̀n o ṣọbọlọkẹ ọlọ́rọ̀ èwo ló kàn ẹ́ pẹ̀lú májàsọ́lá ayọ́nusọ ń bẹ lọ́rọ̀ ẹ̀tàn ju ẹbí ayọ́nusọ ń bẹ lọ́rọ̀ ẹ̀tàn ju ẹbí májàsọ́lá ò ní gbàgọ̀jẹ ẹ̀yẹ sí mi ariwo ẹ̀sìn mi ariwo ẹ̀sìn mi ariwo rárá o ẹ̀sìn mi ariwo ẹ̀sìn mi ariwo ẹ̀sìn mi ariwo àbòsí pọ̀ jù ẹ̀sìn mi ariwo àbòsí pọ̀ jù a ò ní ká ẹ má ṣe ṣùgbọ́n ojú yín ọjà ẹ bá sinmi ṣọbọléṣàn ẹ rọra oh God wàhálà rọ̀ mí lọ́rùn ẹ bá sinmi ṣọbọléṣàn ẹ rọra ẹ bá ṣẹnu ní wáípà ẹ rọra gbogbo àbòsí tẹ ń ṣe lára yín ló wà o gbogbo àbòsí tẹ ń ṣe lára yín ló wà lára yín ló wà gbogbo ìlara tí ẹ ń ṣe lára yín ló wà o gbogbo ìlara tí ẹ ń ṣe lára yín ló wà lára yín ló wà gbogbo ẹ̀ tí ẹ ń ṣe lára yín ló wà o lórí májàsọ́lá gbogbo ọ̀tẹ̀ tí ẹ ń ṣe lára yín ló wà lára yín ló wà wọ́n fi májàsọ́lá joyè ní Ilé Ifẹ̀ Sànmọ́rí ajagun ńlá lóye tí májàsọ́lá jẹ ẹ bá jagunjagun ẹ ò wín ni o ẹdẹ bá dìtẹ̀ ẹ ò wín ni o ajagun ńlá lóye tí májàsọ́lá jẹ o ajagun ńlá lóye tí májàsọ́lá jẹ tí májàsọ́lá jẹ. àwọn ọmọ Yorùbá ti ń wí wọ́n ní tá bá pè nìyàn ló ní funfun rárá yín máa ń pà fún ẹ mọ́ ni ìrònú ìkòkò ní ọ̀pàjá bá a bá pè nìyàn lábì fún rárá àwọn àgbájọ ohun àná wọn ní máa ń pà fún rẹ̀ mọ́ ni kí ló kàn yín pẹ̀lú májàsọ́lá a náà ń ṣe ìlara ẹlẹ́ẹ̀ṣẹ̀ lára ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ ìlara ni ọ̀rọ̀ tí ò mú sẹ́ǹsì wá bẹ́ẹ̀ ṣe ń tira yín wọnú kòtò lẹ́ ń tira yín wọnú ọ̀gbun ẹ ti gbàgbé pé ẹni bá sọ̀rọ̀ tí ò bá ní làákàyè inú irú wọn ni Yorùbá máa ń pè ní àmùṣùà ẹ gbọ́ ní sàn nìkan ni ó ní ẹni bá kọrin tí ò bá yọ kò mú kò dùn ẹ̀ ó ní aluwa ń ya ni bẹ́ẹ̀ lẹni tó bá sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ tí ò yọ kò mú kò dùn ẹ̀
tí òòró kó tó sọ ambushua ní Yorùbá ń pè é. Kí ló kàn yín pẹ̀lú májàsọ́lá ẹlẹ́ẹ̀lára májàsọ́lá ṣùgbọ́n ọ̀rọ̀ májàsọ́lá lẹ̀ ń sọ torí mi máa jẹ́ ń gbọ́dọ̀ yín lèmi ọmọ fún yín lẹ́sìn ọ̀hún ti tẹ́ ẹ bá ṣe nọ́mà tẹ́ ẹ bá dẹ̀ ṣe nọ́mà náà àtijọ́ wọ ṣòkòtò kan nìyẹn kò sí àrà tẹ́ ẹ lè fèmí dá mo dẹ̀ ti sọ Èkìtì lèmi ń gbé Èkìtì làwa wà kò dẹ̀ sí ìlú kan tí mi ò lè tẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí odò ọmọ ńláyà bíi kìnìún àníkà ẹyẹ parọ́ mọ́ òwe Yorùbá kan ní ọ̀rẹ́ sòtítọ́ ká lè rí jà ẹ́ gbé ẹni nígbà tẹ́yìn ń kó OPC jọ lẹ́nu yín are you the owner of OPC àwọn bébì tó tẹ̀lé yín lánàá àwọn tó tẹ̀lé yín bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn lẹ́lẹ̀ máa bóbò lẹ́lẹ̀ máa tàn gọ́gọ́gọ́ àtàwọn tẹ́ jọ kóra yín papọ̀ tẹ́ gbìmọ̀ ọ̀tẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìlara ṣẹ̀ṣẹ̀ ń ṣe tẹ́ bẹ̀rẹ̀ sí mú ìlara ẹ rò pé ìlara tẹ́ ṣe that you succeed on baba Dr. Frederick Fasehun ẹ lè succeed ẹ lórí ọ̀rọ̀ tí májàsọ́lá nígbà tẹ́yìn ń to OPC jọ bíìdì ẹ lórí president bíìdì ẹ lórí governor ìgbà tó lọ́dẹ̀ máa dá Yorùbá lọ́lá Ọlọ́run ní kọ́mọ Yorùbá wà nínú ipò ààrẹ tí iṣẹ́ yẹ kó lè rọrùn ẹ̀yin ajá kí OPC gbà lọ́wọ́ àwọn tó lé OPC ni lẹ bá bẹ̀rẹ̀ sí ń da ìbọn bolẹ̀ ní lórúkọ burúkú yẹ wá jáde sí OPC lára làwa ń gbọ́ fashion lọ́tún fashion lọ́sì. Why are you telling lie? ẹni kò sí tó kàn yín pẹ̀lú ọ̀rọ̀ ìrú ẹkùn ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ ìlara ni. àwa ti wẹ Ìlọrin yẹn more than 19 times adọ́dọ̀ ọba Ìlọrin ìgbà tó jẹ́ pé ìran yín ni ìran bí tó ti wá ni. ìgbà tó lọ sí Ìlọrin more than 19 times ṣé Fúlàní ti ń pa ìran Yorùbá ń gbà yẹn. ìbéèrè ni nígbà tó lóun lọ sí Ìlọrin ìwọ ò ní kẹgbẹ́ túbọ̀ máa pọ̀ sí ni ẹni bá ní ìwọ òṣìṣẹ́ nílẹ̀ Yorùbá ìyá fi bí sólóore ni àwa lè sọ lẹ́kìtì nígbà pé ò ṣe nǹkan kan lẹ́kìtì bẹ́ẹ̀ làwọn Oǹdó tó ń kílèmù pé ò ti wá wọ́n lè sọ wípé ò ṣe nǹkan kan lọ́dọ̀ wọn ṣèbó ẹfẹ wá jí ọba Ọ̀wọ̀ gbẹngbà yẹn lọ́run làwọn ọmọ Ọ̀wọ̀ náà lé yín tọmọ yẹn lẹ ń sá pé ó sáré bíi rélùwé pé ó sáré ju rélùwé lọ what are you saying? ó jura wọn lọ ó wúwo jura wọn lọ. Ìrú ẹkùn owned by Yorùbá peoples bóyá ẹ gbọ́ Ìrú ẹkùn did not hold by Sunday Igboho. Ìrú ẹkùn hold by tó bá ti jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí ìwọ ò fọwọ́ sí júwèlé bàbá ẹ you are part of the ownership. Kéré sí nàmbà àwọn olókèrè sí nàmbà wọn the record Sunday Igboho have in Yorùbá land Gani ò ní. wọ́n ní kẹ́ẹ̀sì mi ọ̀tẹ̀ kẹ́ẹ̀sì mi lára bẹ́ẹ̀ náà lẹ́ ń lùlù lára yẹ lóní mo sọ pé tọ́lọ́wé bá mọ̀wé tí ò bá lè dáhùn Yorùbá sọ wípé ẹ̀rù ìjà ní ibo nítọ̀hún àwa ò dẹ̀ bẹ̀rù ìjà digbí làwa wà digbí at age of 29 years ò ti kọ́lé iṣẹ́ wo ló ṣe contract gbọ́ ló gbà ṣé ìgbà tó ń fagi lọ́wọ́ ni ẹ kàn máa expose ara yín. nínú OPC ó lára àwọn tó kọ́lé jù ẹ lọ ìyẹn là ń bẹ́ ẹ sọ ni ìyẹn ṣé ìyẹn ni Yorùbá ń bẹ́ ẹ sọ
wàá máa sọ̀rọ̀ sọ́tún wàá máa sọ̀rọ̀ sósì. We call somebody like that as a chameleon. Ojú ọ̀run tẹ́yẹ ẹ̀ fò láì kanra wọn. Ẹni máa ní wọ́n ò ṣe kankan nílẹ̀ Yorùbá àfibiṣó lóore ní oore wo ló ṣe, oore wo ló ṣe, jáde síta kó sọ oore tó o ṣe. Má pòwe. Àwọn máa dárúkọ nígbà ogun àwọn ọmọ Bàdó, nígbà wàhálà àwọn ọmọ my 12, nígbà Tìdí Àràbà, nígbà Tìdí Agége. Ṣé ìyẹn là ń sọ? Ṣé ìyá là ń sọ ilé tó dúró tì wá tó ti gba odidi ìlú, tó ti gba ilẹ̀ gómìnà, wọ́n ti gba odidi ìlú. Ọba Ọ̀ṣun ní ọwọ́ onírè ní bàbá ńlá ní name them. Wọ́n pọ̀ bá bí wà tẹ́nìyàn bá pa ẹyẹlé. Ìwọ ń jáde síta òun boast lórí failure. Àwọn àgbààgbà dẹ̀ ń bá wa sọ̀rọ̀ pé ẹ fi Gani lẹ̀, ó ti ń sọ̀rọ̀ tó dára. Wàá máa sọ̀rọ̀ máa always told you don't call Sunday Igboho your junior. Ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho, ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho, you know. This year òun claim 56. This year Sunday Igboho will be 53. Jẹ̀ní tí òfin kún èjì títí ẹ̀ ìwọ dẹ̀ mọ̀ nínú ọkọ̀ ara ẹ̀, àwa tá a dẹ̀ mọ̀ ẹ́ mọ̀ ẹ́ pé òfin kún èjì ni. Àwọn tó ń bóbò tẹ́jọ́ ń kìdí bọ̀lẹ̀ kiri ló lè máa ṣe ibà òfòwò, ibà onírọ̀ ìwọ ni. Ara ń kan Yorùbá lọ́wọ́ ìwọ̀n tutukutu. Àwa o nígbà táwa ń kó OPC jọ, a ò kó OPC jọ lórí ìjọba, a ò kó OPC jọ lórí president, a ò kó OPC jọ lórí governor yẹ̀yẹ́. Ìgbà tó lórí ọ̀fẹ́ tó sásábẹ́ Jonathan owó tó gbà ń bẹ̀, Yorùbá mélòó ló jèrè ẹ̀? Yorùbá mélòó ló jèrè ẹ̀? Owó tó gbà nígbà ayé Òbí 2023 Yorùbá mélòó ló jèrè ẹ̀? Àǹfààní wo ni Yorùbá bá bọ̀ ńbẹ̀? Àní tá a bá ń wíru ẹ má máa wíru mọ́, tó máa ní kẹ́pa náà tẹ̀. Ẹ̀yin òkò ẹgbẹ́ sọ́ndà president tí ìwọ bá rúrú àǹfààní ẹ̀, ìwọ òkò ẹgbẹ́ sọ́ndà president ló sọ pé ó kọ lẹ́tà sáwọn gọ́vnà, ló sọ wípé tí ìjọba bá fún ẹ láàyè. Ìgbà tó mọ̀ pé òkò ẹgbẹ́ you don't need their help, kí ló lọ kọ lẹ́tà fún wọn fún? Ìlara náà pé ìlara náà pé ó ṣe lára àwọn ọmọ tó kó tó lára yín tó kọ́lé tó jù ẹ lọ, bọ̀ tó ń ṣe lára Yorùbá. Má pèrè àìlú lórí ogun mọ́ o lè bá jẹ́ olórí ogun Ọ̀yọ́ tó ti fi ẹ́ joyè. Ṣé bẹ́ẹ̀ yẹn kan ló lé ẹ̀pá ládùn bíbá yìí? Ṣọlá Òjó ẹ̀ lè sọ̀rọ̀ ni. Only single one. Only single person ló lé ẹ̀pá ládùn bíbá yìí ní Èkìtì bíbá yìí. Ṣé o lè sọ̀rọ̀ ni? Kí ni ẹ pé òun o OPC apàṣẹ ló wà lẹ́kìtì, òun ò fẹ́ gbọ́ OPC Gani? Ṣé kẹ́kẹ́ lè ó parẹ́rẹ́ má àti òrò lẹ́nu ni? Àbí wàá máa sọ pé ògbó níyì àpàṣẹ àjọ̀nú tó lé Gani léré lẹ́kìtì mìíràn yìí, níyì àpàṣẹ iná burúkú tí ń fẹjú tó mọ́ Gani, níyì àpàṣẹ eégún burúkú abitapoli lẹ́yìn ó lé léré ni. Tó bá wá Èkìtì ó yọ wọlé ó máa yọ jáde ni. Àbí wà ló mọ níyà àpàṣẹ? Why are you telling lie? Ta ló fẹ́ jọ olórí ogun bó? Àbí rádaràdá tẹ̀ ń bára yín ṣe kiri? A ní kó lọ sọ́dún ọbọdún Ifá, kó wúre níbi ọdún Ifá bá àti mọ̀ pé ààrẹ awúre ààrẹ abọ́ rẹ̀ ní ẹ́, kó wúre bó ṣe máa wúre ẹ lọ. But tí o bá ti sọ̀rọ̀ sí Sunday Igboho sí ìlú ẹkùn o tí rọrọ sọ. Don't ever call Sunday Igboho your junior. Ẹgbẹ́ nìyí òun ò fi kó èjì títí ẹ̀,
ẹgbẹ́ nìyí ẹgbẹ́ nìyí ẹgbẹ́ Yorùbá máa pè ní irọ́ nìyí máa pè junior bíbó tí Sunday Igboho bá respect yẹ ó respect Aláàfin Ọ̀yọ́ pé òun ò fẹ́ fi igi gún ojú àwọn bàbá òun ó wùwà gẹ́gẹ́ bí ọmọ ọkọ pé ìran bàbá òun ló fún ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn gan tí àwọn Ọ̀yọ́ tí wọ́n blame ara wọn lọ́wọ́ ẹgbẹ́ àbúrò wo don't ever say it again ẹgbẹ́ ni ìwọ àti ẹ̀ ìyẹn ọkàn lẹ́mìí ìgbéraga ni kò wẹ̀wù ìgbéraga kò wọ bàtà ìgbéraga kò débìlà ìgbéraga kò gbé ọ̀pá ìgbéraga dání to say the reality à ń sọ̀rọ̀ nípa Yorùbá à ń sọ̀rọ̀ bí ohun gbogbo ṣe máa gún régé olórí jagunjagun ni ò ń jà fún olórí jagunjagun tí ò yànbọn rí you know killer now ó mọ̀ pé àwọn ẹkùn ẹ nìyẹn you know warrior ṣebí torí àwọn méjèèjì ẹ ló ṣe ń gbógun ló fi ń ranjú bígbà tí má jẹ sọ̀rọ̀ yẹn jáde síta don't ever say it again àti mọ̀ ẹ́ máa wo agbádá ẹ lọ there is no problem in it ìlú tó bá dẹ̀ ní tó bá wà nù wàhálà tó bá lọ pé Gani okùn tójú ẹ̀ bá rí àwọn ọmọ ẹ̀kọ́ ló jáde síta tán níwọ̀n àwọn ò fẹ́ ìrù ẹkùn ní Ìbẹ̀jú Lẹ́kì àtẹlẹ́ tó jáde síta tó pera ẹ̀ ní Bàjíròrò yẹ̀yẹ́ you can't deceive the Yorùbá anymore Yorùbá ti mẹni tó kájú ẹ̀ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn tó ti sọ ayé wọn dé ẹrú tó ní kẹrú ó mọra ẹ̀ ní ẹrú ó ní kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà tí wọ̀fà bá wá ń ṣe bí ọba ìmọ̀ ń dà lóru ni àwa tá a jẹ́ ọmọ ọkọ àníjẹ́ kó da ilẹ̀ Yorùbá rú. It is true we build ìlú ẹkùn lórí gọ́ọ̀mẹ̀ntì ká lè tètè rọ́nà lọ kára lè tú Yorùbá ṣùgbọ́n ìwọ tó ń kó àwọn OPC jọ tó lò ó build ẹ̀ lérí gọ́ọ̀mẹ̀ntì òun build ẹ̀ torí pé ìwọ fẹ́ sọ di company ni kó lè máa fi pawó wọlé tó dẹ̀ fi ń pawó wọlé. Sunday Igboho build ẹ̀ lórí kó lè fi make owó ó build ìlú ẹkùn kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn kó lè dé bá ilẹ̀ Yorùbá la fi ń káàkiri gbogbo àwọn lọ́balọ́ba yẹn pé bàbá ẹ gbà wá iye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà la fi ń lọ sọ́dọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má wo Yorùbá níran iná ti ràn ó ti jó dórí kókó èrè ìdí tó fi lọ ń bá àwọn bàbá àtàwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tó wà ní top position ló mú bàbá wa Onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀jájá Ògúnwùsì ló fi tẹ́wọ́ gbà Sunday Igboho pé tá a bá sọ eléyìí di ọmọ tá a bá di eléyìí mú tá a bá ro lágbára kò ní wẹ̀wù ìgbéraga kò ní disappoint wa kò ní sọ wípé oyè tó ń jẹ ó ju ọba bòmíì lọ. It is because òun ò rí pé òun fẹ́ fi make money ẹ̀yin gbé OPC tọ̀dọ̀ yín kalẹ̀ fẹ́ fi mówó ni wàá máa tó bá tẹ̀ ti lanu tó wàá máa lanu tí ẹ̀ bá ti rọrọ̀ Sunday Igboho sọ sórí ti yín rò ni gbà táwọn kó OPC jọ àwọn ò build ẹ̀ lérí kíní kankan at age of 29 ló ti ń kọ́lé tí that achievement láyé òde òní táwọn ọmọ yahoo ti lu gorópa yìí ọmọ 14 years ń kọ́ ilé this achievement
àṣeyọrí tí ìwọ nìkan rí ń tọ́ka sí ni wọ́n fi ń yangàn lójú Yorùbá. ó ní àṣeyọrí kan tó ṣe àṣeyọrí nìyẹn. ọmọ Yorùbá méjì ń kojú kán pè yín nílùú kan náà pé Fúlàní ti dé o, ẹ máa bọ̀. wàá sì máa sọ wípé ẹ gbẹ́dọ̀ lọ rí gọ́vnà gbẹ́dọ̀ approve ẹ̀, gọ́vnà gbẹ́dọ̀ ṣe léyìí approve yẹ ó dẹ̀ yí àwa, ó dẹ̀ yí àwọn gọ́vnà, ó yí àwọn gọ́vnà yẹn. That is why they did not reply your letters. ṣé ìwọlẹ̀ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa kọ lẹ́tà sí àwọn ìjọba ni? àwọn tó kọ lẹ́yìn ẹ̀ wọ́n ṣe ń approve ẹ̀. It is because those people know you. láfi ní kẹ́ tú wà yín ṣe kẹ́ fi Sunday Igboho lẹ̀. ọmọ Yorùbá ti mọ̀ òtítọ́. ọ̀rọ̀ ìlara tẹ̀ ń sọ àwa ti mọ̀ yín. wọ́n lè òun ṣe ìlara onílara ni ẹ́. nínú ìrìn ẹ nínú ọ̀rọ̀ ìlara ń jáde ń bẹ̀. ó ń jáde ń bẹ̀. mo kọrin kan fún ẹ níjọ́ òun àná àtàwọn àtòpìsì ẹ pé àyè ṣì wà láti tú ọmọlúàbí yín ṣe, ṣùgbọ́n ẹ kọ̀ ẹ ṣetán láti tú ọmọlúàbí yín ṣe. mo lẹ́ni bá ti ń ṣe ìlara èèyàn tó jẹ́ pé ohun tí lágbájá bá ṣe ló máa jáde síta tá a máa sọ irú ẹni bẹ́ẹ̀ yìí tẹ̀síwájú, torí pé kò ní èrò láti ro titi ẹ̀ pé kò náà ṣe nǹkan tí gbogbo àgbáyé máa gbà. ṣé ẹ gbọ́ mi? bàbá Bọ́lá Ahmed Tinubu ní bàbá ìsàlẹ̀ wa o, ní ìlú Ẹkùn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní bàbá ìsàlẹ̀ wa kò lọ kú. àwọn bàbá wa, àwọn kábíyèsí wa tí mo dárúkọ, bàbá wa Ọ̀jájá Ògúnwùsì, àwọn ní bàbá ìsàlẹ̀ wa o kò lọ kú. ń tẹ́ bá fẹ́ ṣe kẹ́ lọ ṣe. àníkẹ́ tiẹ̀ ṣe nǹkan. kẹ́yìn náà rìnrìn kẹ́ dẹ́rù bá Fúlàní. irọ́ àní ìgboro lẹ ti kó agbádá kiri yẹrẹyẹrẹyẹrẹ. kẹ́tẹ̀ máa bọ̀ kí àwọn Fúlàní sọ wípé lógun ọ̀fẹ́ dé ẹ̀rí yẹn ṣe. ìfidẹ́tì wọn máa ṣe kéré sínú àwọn wo ló kéré. ẹni tó ní rẹ́kọ̀dù tí gbogbo ilẹ̀ Yorùbá lè tọ́ka sí. ẹ̀yin ẹ píkì rẹ́kọ̀dù kan tẹ́yin lè tọ́ka sí tọmọ Yorùbá lè máa fi réèlì yín. kan tó bí ẹná ti ń bọ Ọ̀ṣun Òṣogbo, kan tó bí ẹná ti ń bọ Fá ní ilẹ̀ Yorùbá. gbogbo àwọn òòṣà tẹ́lẹ̀ ń kú síta yẹn kan tó bí ẹ láti ń gbọ́ Iyemọja, láti ń gbọ́ Ọ̀ṣun Ṣẹ̀gẹ̀ṣẹ̀. tẹ wá ń parọ́ sí pé gbogbo òòṣà tilẹ̀ Yorùbá tó ti pàtì, ẹ̀yin lẹ lọ ń jí wọn. kan tó bí ẹ ní ilẹ̀ Yorùbá ní Ṣàngó tí wọlé yìí náà ti ń bọ Ṣàngó, náà ti ń bọ Ọya. Tolú àbá lòun ò ní jà mọ́, ẹ ṣáà máa sọ̀rọ̀ téèyàn máa fi jà. ẹ fi Sunday Igboho lẹ̀. àwọn bàbá yẹn ti ní ká fi yín lẹ̀. àwa náà dẹ́ ti sọ pé kókó jábẹ́lẹ̀. ẹ̀yin ẹ ṣe nǹkan tó bá jẹ́ pé ẹ ní ròònú ẹ ní orí tẹ̀ ń rò. ṣé ló yẹ ká ẹ ṣe nǹkan tí ọmọ Yorùbá náà máa fi sátẹ̀lé yín lẹ́yìn? ṣé ló yẹ ká ẹ ṣe nǹkan tí gbogbo àwọn Fúlàní tí wọ́n sọ pé nígbà tí Gani tó wọ abà onímọ̀ abà màálù lẹ́kọ̀ọ́, àwọn Fúlàní tó bẹ́ẹ̀ ń bú àbẹ̀ wọ́n fọ́. nígbà tí Gani Adams ti ń bọ̀ láti Èkó tó dé Ògèrè, àwọn Fúlàní tó bó ṣe bọ́lẹ̀ báyìí pé Ààrẹ Ọ̀nà Kakanfò rèé, wọ́n yalugbó. ẹ tẹ̀ ṣe kan bẹ́ẹ̀. irọ́ ọ̀rọ̀ Sunday Igboho ni, ọ̀rọ̀ ìlú Ẹkùn ni, bombastic. stop ṣe bẹ́ẹ̀. ẹlẹ́wùwà ẹlẹ́ni ẹ̀ lára anybody, but ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ lára ni. ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ Gani ìlara ni. tẹ́nìyàn bá ṣe exam tó bá fail, ó tún máa ń padà tó exam yẹn ṣe ni. pé tó ń bá fail lákọ̀ọ́kọ́, òun lè padà kó ṣe kí ni, kó wá pàṣẹ lẹ́ẹ̀kejì. Let me give you the story life of Baba Gani Fáwẹ́mi mi.
one of the greatest lawyer in Yorùbá land àgbà lọ́ọ̀yà tó jẹ́ pé tó bá dúró síwájú adájọ́ tádájọ́ òun ò bá dúró déédéé àtọ̀ sí jòkòtò bàbá ní tọ́ kíláàsì ló ń bá jáde ní yunifásitì mi mà pé bí ẹ gbọ́ nígbà tí bàbá ń sọ ìtàn yẹn bàbá padà ó nígbà tó ń dé lọ́dọ̀ òun padà jókòó dáadáa he came out with a true fine colour tá a bá ń dárúkọ ògbólógbò lọ́ọ̀yà nílẹ̀ Yorùbá lẹ́nìí wọ́n dárúkọ Gani Fáyẹ̀mí he rebuild himself àníkẹ́ ẹ rebuild ara yín ẹ ti ṣe mistake ní ilẹ̀ Yorùbá ẹ ti sọ̀rọ̀ yín lẹ́nu ẹ ti fìwà bẹwà yín jẹ́ ẹ ti fìwà bà orúkọ yín jẹ́ Yorùbá tẹ́ sọ fún yín pé àyè ṣì wà láti tú orúkọ yín ṣe ti Sunday Igboho lẹ wá mú bọ́ ti Sunday Igboho ni ó ṣe ẹ̀dín lánàá ni bẹ́ẹ̀ ni ó ṣe OPC ẹ̀ ni ó ṣe OPU bẹ́ẹ̀ ni ó ṣe OPU ẹ̀ ni ó ṣe ọmọ yín ni òun ló ń gbé ọ̀pá dání lẹ́yìn yín nígbà tẹ́ ń ṣe OPM àròyé ò kájọ ẹni bá sanwó àjọ ló máa ń gbàjọ ẹ lọ ṣe nọ́mà o ẹ̀yin ọmọ OPC Gani ẹ ṣe lọ́mà pẹ̀lú ọ̀gá yín ẹ ṣe tiyín kẹjẹ kí Sunday Igboho ṣe títẹ ẹ fi ṣe tiyín Gani àyè ṣì wà láti tọmọlúwàbí ẹ ṣe ṣùgbọ́n mi owó kọ́ ní gbogbo nǹkan àṣìwèrè yín kọ̀rọ̀ ọjọ́ tí ò mẹ́ni tó máa ná tó bá ní jagunjagun ni ẹ jẹ́ ká rí ipa jagunjagun látọ̀dọ̀ ẹ ipa jagunjagun yẹ lọ́mọ Yorùbá ò rí lọ́mọ Yorùbá sọ pé you fail them ẹni tó dẹ̀ dájáde síta tó ń ṣe tẹ́yìn ò bá lè ṣe ẹ fi ẹni tó lè ṣe ẹ fi lẹ̀ bàbá ní Igboho bàbá ní ó ti gba endorsement láti jẹ́ta bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ti náwó ẹ̀ sókè pé akọni ọmọ wa rèé o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń tẹ́ bá ní ẹ dá papọ̀ o akọni ọmọ wa rèé o tó dìde tó ní Fúlàní ògbẹ́dọ̀ máa pa wá bẹ́ẹ̀ nípẹ́ràn o akọni ọmọ rèé eléyìí ò dára yọ̀ tìlẹ̀ o kò gbébọn fáwọn ẹgbẹ́ kan kó gbébọn fáwọn ya kojú ìjà síra òun ò ṣe bẹ́ẹ̀ o ọ̀tá Yorùbá lòun ó ní ọ̀tá Yorùbá ọ̀tá òun náà ni akọni ọmọ náà pè bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin náà máa fúnra bó ti ń lọ nínú ìwà oníkálukú àti ìṣe oníkálukú la máa fi mọ̀ wọ́n ó ti yẹ kó yé eyín o torí mo mọ̀ pé èyí ṣọmọ ọwọ́ bẹ́ẹ̀ ni èèyàn kan ò dẹ̀ lè máa pajá lọ́bọ̀ fún yín ó ti yẹ kó yé eyín á dára fún yín ojú òní tì yín ìran àgbàrá kì í fò kòtò bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ilé ayé yín ò ní fò yín rò ojúmọ́ ire ló mọ́ yín ojúmọ́ ire ní máa ń mówó ojúmọ́ ire ló máa mọ́ yín láṣẹ Olódùmarè. I still remain Baba Ekiti Sabe Igboho, the ambassador of Ekiti people. Yes, that is our own. Àwa ò ní sí nídìí àbòsí. N táwa ò bá dẹ̀ lè ṣe, àwa ò ní sọ pé a lè ṣe. Ẹ̀yẹ ṣọ̀tẹ̀, ibi ìlara lọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀. Ọ̀tẹ̀ ni máa ń fa ogun, ogun ni máa ń tùlù, ẹ má tulẹ̀ Yorùbá. God bless you all. Ìbẹ̀rẹ̀ yín yẹn ó dáa gan, ó make sense. Inú mi dùn pé Chief Gani Adams wọ́n sọ̀rọ̀ tí tó máa múnú àwọn tí wọ́n ti ẹ̀ ń bínú tó máa jẹ́ kí wọ́n calm to the extent pé wọ́n dárúkọ Chief Sunday Igboho pé Sunday Igboho ẹ má disturb ẹ jẹ́ kó ṣe tiẹ̀ peace ló dá ó yẹ kẹ́ try láti fídíò yìí yẹn bẹ́ ṣe bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ end pẹ̀lú ọ̀rọ̀ tútù náà ni gbogbo àwọn kan wọ́n sá kúrò ńlù ẹ̀yin ò sá kúrò ńlù yẹn gbogbo ẹ̀ ó yé everybody olóṣèlú ń fọ́ǹdù wọn kò fọ́ǹdù ẹ̀yin gbogbo ẹ̀ ó yé everybody ẹni káwọn ọmọ yín má lọ bá wọn tí wọn bá wá bá yín ṣùgbọ́n kí wọ́n má sọ̀rọ̀ sí mi as olórí ogun ilẹ̀ Yorùbá Chief Gani Adams àwọn ni wọ́n sọ
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.